orúkọ mi ni Olúwaṣeun Ọlálẹ́yẹ. Orúkọ iléeṣẹ́ ìmọ̀ṣẹ́ mi ni Olúwaṣeun Spiritual Center. Ọjọ́kọ̀ bí wọ́n ṣe gbé ìròyìn wá fún mi nìyẹn. Bí kọ́kàn gbé àgbélébùú àti cross wọ́n kàn gbé síwájú mi gbàm báyìí. Wọ́n ṣe gbé síwájú mi wọ́n kàn kárùn yẹn kúrò. Àtìgbà yẹn àwọn ọjà yẹn wọ́n máa fi mí lẹ̀ báyìí. Wọ́n máa lọ máa rajà ní ẹ̀gbẹ́ mi. Bẹ́ẹ̀ ránṣẹ́ mi kò ń ṣe ayé ni mo ti gbà rárá, àtòdì ọ̀run ni. Bẹ́ẹ̀ ni èmi náà dẹ̀ rí àwọn àpẹẹrẹ. Àtìgbà yẹn ni mo ti wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yìí. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí níwájú ọba onímájẹ̀mú tá gbọ́dọ̀ kò jẹ́ rírọ́. A fi wọ̀n mí pé ogun yẹn pọ̀ débi pé orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí bí ẹ̀ṣẹ̀ iná. Gbogbo ẹni tọ́lọ́run mú mi rí tó mú mi rí ìrántí ní gbogbo abiyamọ ayé. Gbogbo abiyamọ ayé ìwọ tó bá mọra ẹ ní abiyamọ ayé ó ní àdúrà kan tá a máa gbà ní pé ìwọ lóye tó kù kọjú ìkó parí mọ́tò onímàrìwò káyé má gbé ká mi mọ́lé. Nǹkan tọ́lọ́run mi rí òun ni kíní yẹn ti wà nínú mi ti pẹ́ ṣùgbọ́n kò sórí ọ̀fẹ́ ṣùgbọ́n mo rí pé orí ọ̀fẹ́ àti àánú wà fún mi lénìí. Ó mú mi ríran sí gbogbo àwọn onítíátà pátápátá. Ẹlòmíì lálàá kan ẹlòmíì máa ń lálàá tí ò dáa. Wọ́n ní kí irú ẹni bẹ́ẹ̀ tó yẹ pé ó máa ń lálàá yẹn tí kò dáa. Bóyá kò sí orí ọ̀fẹ́ tó dẹ̀ ń continue. Ó ní ẹ jẹ́ kí ẹni yẹn kó bu omi sínú ike kó wá fi iyọ̀ díẹ̀ sí. Ó wá bá mi kan san. Ìmọ̀ràn mi ní fún gbogbo adarí ìjọ Celestial ni pé kàn ṣe bí Papa Ọ̀ṣọ́fà ṣe kí ni bó ṣe gbé kalẹ̀.